Ìtùnú, etí rẹ mélòó? Méjì. Ojú rẹ mélòó? Méjì. Ìtùnú ṣó ti ṣìrìn báyìí. Ìtùnú eléyìí mọ̀ wá lágbára. Bẹ́ẹ̀ sì ni wọn ò fẹ́ wọlé o. Mi ò fẹ́ wọlé àǹtí Ṣeun. Bá a ṣe débẹ̀, ìrí tí mo rí ibẹ̀ kò fẹ́ jẹ́ kí n wọlé. Àwọn gbà tí èmi jókòó síta, òun wọlé. Mo ṣáà dúró dè pó ṣáà máa jáde. Ìgbà tó yá, arákùnrin kan wá bá mi. Ó ní, ẹ jọ̀ọ́ ṣẹ́yìn ni àǹtí Ìtùnú? Mo ní bẹ́ẹ̀ ni. Ó ní wọ́n ní kẹ́ wọlé. Mo ní ẹ má wọrí, mo wà òkè bíbà. Tó bá ti ṣe tó máa dúró dè wọ́n. Rárá. Okay. Ọmọkùnrin yẹn lọ. Ó pẹ́ díẹ̀, ọkọ mi wá bá mi ń tà. Ó ní àkíló máa ń ṣe ẹ̀gàn náà. Ọdẹ máa ṣe bí ọ̀gbàǹjì. Wọ́n ní kó wọlé, ò dẹ̀ fẹ́ wọlé. Ní mi mọ̀ bí tá a wáyé náà. Ṣé bí èèyàn kúnlẹ̀ wà nínú ilé? Ṣé kí n dúró síta mi bá? Tẹ́ bá ti ṣe tán. Tá bá ṣe tán bí ti báwo. Olórin lọkọ mi o. Àmọ́ ayé ò tí ì mọ̀ nígbà tí mò ń sọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ni. Ibi tá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́, tí mo ti ń sọ fún bóyá máa wọlé àbí mi ò wọlé. Dáàdì kan báyìí jáde síta. Mo ní àlàáfíà o sister. Mo ní àlàáfíà sà. Mo sáré mi ìkúnlẹ̀ délẹ̀. Mo ṣáà tẹ̀, mo dìde, mo sáré tẹ̀ fún wọn. Wọ́n ní pé tí ẹ wọlé. Àǹtí Ìtùnú àbí kílẹ̀ korúkọ wọn. Ẹ wọlé. Ẹ̀yin gógó ni mo fẹ́ rí. Mo wá wọlé. Ló bá ní, ṣé ẹ nífẹ̀ẹ́ arákùnrin? Mo nífẹ̀ẹ́. Ọkọ mi ni. Tí mi bá nífẹ̀ẹ́, ṣé màá bímọ fún? Mo nífẹ̀ẹ́. Ẹ sì fẹ́ kí wọ́n gun òkè. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ kí wọ́n di èèyàn ńlá. Mo fẹ́ kó gòkè. Ẹ fẹ́ kí wọ́n di èèyàn ńlá kí gbogbo èèyàn máa mọ̀ wọ́n. Bẹ́ẹ̀ ni, ọwọ́ yín ló wà. Ibi tá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́, arákùnrin yẹn wá bá wọn. Ó ní dádì, a ti parí ẹ̀ o. Ó kù nǹkan tá a máa fi sí last. Wọ́n ní mò ń bọ̀. Òun náà bá lọ. Wọ́n bá ní bí mo ṣe ń sọ̀rọ̀ fún yín. Bíbélì ń bẹ lọ́wọ́ dádì. Orí iṣẹ́ àti wọ́n jókòó sí. Wọ́n dégò wá ta. Àmọ́ bí wọ́n ṣe wọlé ni wọ́n mú ìgò wọn lórí stool kékeré, wọ́n dé sójú. Wọ́n ní sister, owó yín ló wà tí ẹ bá fẹ́ kọ́kọ́ yín jẹ́ èèyàn láyé. Owó yín lè wà tí ẹ bá fẹ́ kọ́kọ́ yín di olókìkí láyé. Wọ́n mọ̀ pé àwọn ọkùnrin ò ṣe trust o. Wọ́n ṣe gbẹ̀mí lé. Àwọn ọmọ nírú yín lọ́mọ. Èyí tí mo sì fẹ́ ṣe fún yín, mo fẹ́ dúró sí yín ni. Bí mo ṣe ń sọ ẹ̀ ń tọrọ ìkàngàngàn ò mọ̀ gbọ́. Mo fẹ́ kíkí ni mo fẹ́ dúró tì yín gẹ́gẹ́ bí bàbá sọ́mọ ni. Fẹ́kọ̀bí náà mo bí yín, màá ní kẹ́ ṣe fọ́kọ yín. Ẹ jọ̀ọ́ mà. Ṣé ẹ lè ra ògo fọ́kọ yín? Ra ògo. Ṣé wọ́n ń tògo ni? Ọjà wo ni wọ́n ti ń tògo? Tó máa ń tògo, màá ra fọ́kọ mi. Bẹ́ẹ̀ ṣe wà yìí. Tán bá sọ pé kí ẹ bọ́kọ yín rìnrìn àjò, ṣé ẹ bọ́kọ yín rìnrìn àjò? Ó lè bá rìnrìn àjò, àmọ́ babe, ọ̀rọ̀ tó ń sọ òye mi. Ọkọ mi ní òye ibi ti bá òun náà farabalẹ̀, ó máa yí ẹ̀. Kristẹni ni mo mọ ọkọ mi sí. Onígbàgbọ́ òdodo. Ọjọ́ tí inú ń run mí tọ́tẹ̀ ní kí n jẹ́ ewé efinrin. Pé kí n gbó kí n mú. Ọkọ mi sọ pé mi ò gbọdọ̀ gbó mu. Nítorí pé ẹbọ ni. Ẹbọ ni ewé ejìrìn ní gbígbó mu lọ́dọ̀ ọkọ mi àǹtí Ṣeun.
àmọ́ kí ni ìtumọ̀ bo ni wọ́n ti ń ta ògo ni wọ́n ti ń ra ògo. èrò ọkọ̀ mi sọ fún mi pé sì ṣe wípé nǹkan tí mò ń rò ló fẹ́ ṣe bíbá yìí. bá a ṣe ń bọ̀ lẹ́mí mi sọ fún mi pé ibi tí mò ń lọ tán bá ní kí n jẹun mi ò gbọ́dọ̀ jẹun. àmọ́ nǹkan tó fẹ́ gbé sí mi wájú ìkọjá oúnjẹ o. kí èrò ògo fọ́kọ mi gbogbo èròkèrò sáà wá lọ́kàn mi. ó gbọ́mọ mi lẹ̀ fún sísítà mi ni. bẹ́ẹ̀ ni ó gbé ọmọ mi lẹ̀ fún sísítà mi ni tí mo fi wá síbẹ̀. bàbá ní but ṣé ti máa mọ bí tó ti ń ta ògo ṣé máa rà fọ́kọ yín bí tó ti ń ta ògo máa rà fọ́kọ yín ṣé lè gbogbo ọmọ yín fọ́kọ yín ògo ọmọ mi fọ́kọ mi àwọn ṣeré ni ẹ lè oyè tí gbọ́dọ̀ gbogbo ọmọ fọ́kọ ọmọ lọmọ mọ jẹ mi ò rí ọmọ nǹkan tá a máa ṣe ń bẹ ó ní wípé a fẹ́ kí ẹ yọ̀ǹda fún wa gbogbo nǹkan tá a fẹ́ ṣe fọ́kọ yín ẹ yọ̀ǹda fún wa gbogbo ọmọ yín fọ́kọ yín o àmọ́ tí ẹ bá yọ̀ǹda fún wa iṣẹ́ tá a fẹ́ ṣe fọ́kọ yín kò lè ṣeé ṣe ẹ ṣe fún wọn ṣe bí kàn fi lógo ni kò dé ní àfẹ́tì mi kò ní àfẹ́tì àwọn ọmọ mi ẹ ṣe fún wa kò lè àfẹ́tì yín kò lè àfẹ́tì ọmọ yín kò dé ní kẹ́ má bímọ sí mọ́ tó bá ti àfẹ́tì wa ẹ ṣe fún wa ẹ ṣe torí pẹ̀tọ̀ wọ́n sọ́dọ̀ mi mo sọ fún wọn pé tíyàwó wọn ò bá fọwọ́ sí mi ò lè ṣe fún wọn àwọn tí mo ti ṣe fún ìyàwó wọn fọwọ́ sí ni mo ṣe fún wọn tí ẹ bá ti fọwọ́ sí kí n ṣe fọ́kọ yín mi ì tẹ̀lé ṣerú ẹ̀ torí ẹ̀yin lóbìnrin ẹ̀yin ni yá wá ẹ̀yin náà gbàgbà tí ń gbà wá tẹ́ ẹ bá sọ pé ẹ fọwọ́ sí ká ṣe fọ́kọ yín á ṣe fún dádì mo ti dìde ní tí mo jókòó sí mo ti kúnlẹ̀ wọ̀ ẹ ṣe fún wọn níwọ̀n ìgbà tí ò ní pa mí lára tí ò ní pa ọmọ mi lára ẹ ṣe fún wọn mo mọ̀ pé ẹ̀yin obìnrin ẹ ṣáà nífẹ̀ẹ́ ọmọ yín jọkọ yín lọ rárá o mo nífẹ̀ẹ́ ọkọ mi o mọ kí láǹfààní nǹkan gbé tá a máa gbé téèyàn máa lọ tó tíyẹ ọmọ ọjọ́ ọmọ téèyàn bí ìyàwó tí ẹ lè jọmọ yín bẹ́ẹ̀ sì ni mo ti sọ fún wọn Brother Samson àbí kí ni mo sọ fún yín ẹni pé kí n má fìyà jẹ mo ti sọ fún wọn ò gbọ́dọ̀ fìyà jẹ yín bẹ́ẹ̀ wọn ò gbọ́dọ̀ fìyà jẹ yín wọ́n dẹ̀ gbọ́dọ̀ máa tọ́jú yín ní òrèkóòrè bẹ́ẹ̀ ni sí wàhálà sí nǹkan kan ìṣẹ́ ní ti kọ́ tó máa ṣe mí ìṣá ní kú ọmọ mi náà ní kú ẹ ṣe fún wọn ó máa ń ní nǹkan tó kù tó fẹ́ gbà lọ́wọ́ yín ìgbà lọ́wọ́ mi kí nìkan náà tí bá lè máa fún yín wọ́n kọ́ sọ pé àwọn máa gba nǹkan lọ́wọ́ mi pé àwọn gbé tí mo máa fún àwọn tí bá ní máa fún yín tó wà ní kàwọ́ mi ó wà ní kàwọ́ yín ó wà ní kàwọ́ yín ó wà ní kàwọ́ mi tó wà ní kàwọ́ mi máa ṣe ẹ wò ó anybody ló lè filẹ̀ o bẹ́ẹ̀ ni gbogbo tí mo bá fẹ́ gbà lọ́wọ́ yín a lè gbà lọ́wọ́ obìnrin míì àmọ́ kí láǹfààní gbígbà lọ́wọ́ obìnrin míì torí obìnrin míì tá a bá gbà lọ́wọ́ ẹ̀yìn ó gbọ́dọ̀ jẹ́ ní tí Brother Samson nífẹ̀ẹ́ sí dáadáa àtàwọn tó nífẹ̀ẹ́ Brother Samson dáadáa pàtàkì pray sí ẹ̀yin lè nífẹ̀ẹ́ wọn dáadáa wọ́n fún wọn ẹ wọ̀sẹ̀ ẹ máa fi fọ orí yín báyìí ẹ máa fi fọ orí yín àwọn náà fi fọ orí wọn o ilé tí ń lélẹ̀ ẹ máa fi fọ orí yín títí Brother Samson ẹ gba Brother Samson tí lélẹ̀ ọ̀fọ̀ Brother Samson lè ti wọn ní ọkọ mi ẹ máa fi fọ orí yín nìyẹn bá ti wá fọ tán ibi tẹ máa fọ sílẹ̀ o àwọn náà fọ tiwọn náà tán tẹ bá ti wá fọ tán ẹ wá mú ilé ọṣẹ mi nìyẹn ẹ wá fi wẹ̀ inú bàsí àìlè máa wẹ̀ sí o so tẹ bá ti wá fi wẹ̀ tán ẹ wá máa gbé lọ sí wàhálà ṣẹṣẹ nígbà kò ní ṣe mí èmi náà bímọ àwọn fọ́tò tẹ wo fọ́tò àwọn ọmọ mi ni òótọ́ ni fọ́tò kọ́pà kan wà níbẹ̀
ọmọbìnrin ó wà níbẹ̀